Ilé Yorùbá ṣàgbékalẹ̀ Iyin Orikadun ijó yá. Èdè yìí kò gbọdọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọdọ̀ lọ. Ó ti yá mẹ́bí Yorùbá ló lédè Yorùbá ló láṣà Yorùbá náà ló ní kákọrin náà ìwé kákọ́wé ká fi gbàṣà bàbá wa lárugẹ. Nítorí náà ní ilé Yorùbá bàbẹ́là má sọ yín bó ṣe gbé Iyin Orikadun kalẹ̀ yẹn end of the year praise. Eléyìí ti ṣe ìrọ̀lẹ́ orin inú ìwé àti ewì ní èdè Yorùbá láti gbé àṣà àti ìṣẹ̀ṣe bàbá wa lárugẹ àti láti yin Olódùmarè. Iyin Orikadun eléyìí tó máa wáyé lọ́jọ́ kejìlá oṣù kejìlá ọdún tí a wà yìí yẹn 12/12/2024. Red carpet yóò bẹ̀rẹ̀ ní agogo 3 àbọ̀ ìrọ̀lẹ́ tí ètò gangan yóò máa gbéra sọ ní agogo 4 ìrọ̀lẹ́ ní GPM event center opposite second gate ọ̀bà ilé Ondo state. Àṣọ̀tá wọ̀ lọ́jọ́ náà ní aṣọ Yorùbá ìyẹn Yorùbá native attire. Ẹ̀bùn àpàtà sì ń bẹ fún ẹni tó bá múra jù lọ́jọ́ náà. Ìwọ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò ọjọ́ náà tàbí fún ẹ̀kúnrẹ́rẹ́ lè pè sórí àwọn nọ́mbà yìí. Lè pe Adéyẹmí sí +2347060400939 tàbí kí ẹ pè Lucas sí +234915231.